ilé-ẹjọ́ láwọn kò lè ṣe ohun tí Wasiu Ayinde fẹ́ o. Ọkùnrin olórin fújì nni àtúnbà Wasiu Ayinde Ọlásùnkànmí Adésànyà Marshal ti fọkàn sí pé ilé-ẹjọ́ ni yóò yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí adé Awùjalẹ̀ tí òun fẹ́ dé sórí. Àmọ́ ní ọjọ́ ajé Monday ọjọ́ 22 oṣù kejìlá yìí, ilé-ẹjọ́ kọ̀ fún ọkùnrin náà pé kí àwọn dá ètò mímú ọmọ oyè dúró ná. Wọ́n láwọn ò lè ṣe bẹ́ẹ̀. Ọjọ́ 16 oṣù kejìlá yìí, ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá, ni Wasiu Ayinde lọ sílé ẹjọ́ gíga ní Ijẹbu Òde tó sì ní kí wọ́n dájọ́ níbẹ̀ fóun pé ètò mímú ọmọ oyè yìí kò gbọdọ̀ tí ì wáyé àfi tí wọ́n bá gbọ́ odidi ẹjọ́ tí òun pè tán pátápátá. Ẹjọ́ tí Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ náà pè ní pé kí wọ́n dájọ́ pé ọmọ ọba lòun ní ìdílé Fòṣẹ́gunwà, pé òun kì í ṣe ọmọ àlè níbẹ̀ àti pé wọn kò gbọ́dọ̀ máa ṣètò náà lọ láì jẹ́ pé wọ́n fi orúkọ òun sí i. Ohun tó wáá jẹ́ kó ní kí wọ́n tètè kọ́kọ́ dájọ́ láti fòpin sí gbogbo ètò náà rèé pé tí wọ́n bá wá parí ẹjọ́ náà tí wọ́n dá òun láre tàbí lẹ́bi ni kí wọ́n tó máa bá ètò náà lọ. Ìjayà ló jẹ́ kí Wasiu Ayinde ní kí wọ́n tiẹ̀ kọ́kọ́ dá gbogbo ètò náà dúró ná. Ìdí ìjayà náà ni pé ọkùnrin olórin fújì náà gbà pé tí wọ́n bá ń bá ètò náà lọ wọ́n lè ti fa ọmọ oyè kalẹ̀ kó tó di pé wọn yóò dá ẹjọ́ tí òun pè. Ohun tó jẹ́ kó sọ pé kí àwọn adájọ́ gbẹ́sẹ̀ lé ètò náà rèé tó sì pé ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́jọ́. Àwọn tó tún pè lẹ́jọ́ ni gómìnà ìpínlẹ̀ náà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, kọmíṣánná fún ètò oyè jíjẹ, kọmíṣánná fún ètò ìdájọ́, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde, alága ìgbìmọ̀ adelé Awùjalẹ̀ àti olórí ẹbí Fòṣẹ́gunwà. Gbogbo àwọn yìí ló ní kádájọ́ pàṣẹ fún pé wọn kò gbọdọ̀ ṣe kinní kan sọ̀rọ̀ ìfinijọba yìí àfi tí wọ́n bá kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tòun. Bó bá ń pẹ́ kì í yá ni àwọn adájọ́ fi ọ̀rọ̀ náà ṣe o, nítorí ní ọjọ́ Monday ọjọ́ ajé ni wọ́n gbé ẹjọ́ náà dé court 3 níjẹ̀bú Òde. Iwájú adájọ́ Ayọ̀délé Adébáyọ̀ Ọmọnìyí ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún lọ. Bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà kò hàn sí gbangba, síbẹ̀ àwọn èrò wà ní kóòtù náà. Àwọn tí ọ̀rọ̀ ìfijọba yìí kàn náà sì ní gbogbo wọn. Wọ́n fẹ́ mọ ohun tí adájọ́ yóò sọ. Wàhábù Ṣítù, agbẹjọ́rò àgbà, ló gbé ẹjọ́ náà wọlé. Nígbà tí wọ́n sì dé iwájú adájọ́ ní Monday náà, fúnra ẹ̀ ló sọ pé ìwé ẹjọ́ tí òun mú wá náà nìyẹn, pé kí adájọ́ dá àwọn afinijoyè wọ̀nyí lọ́wọ́ kọ́ kí wọ́n jẹ́ kí àwọn gbọ́ ẹjọ́ ńlá yìí náà. Ó ní ọ̀rọ̀ náà tilẹ̀ ti wá le báyìí nítorí àwọn kan ti fọ́ ọ̀rọ̀ náà sí gbòòrò, wọ́n fọ́n ọ ká, àfi kí adájọ́ sì dáàbò bo oníbàárà òun, ìyẹn Wasiu Ayinde Anífowóṣe. Ó ní ó ti di dandan báyìí kí wọ́n tètè gbọ́ ẹjọ́ náà kí adájọ́ sì dá ìgbésẹ̀ yòówù táwọn tí wọ́n bá fẹ́ mú ọmọ oyè bá fẹ́ gbé dúró ná. Ó ní ọ̀rọ̀ náà ti di ohun tí gbogbo ìlú mọ̀, kò sì sí ohun tí kò lè ṣẹlẹ̀ mọ́ nígbà tó ti di ohun tó fa ariwo káàkiri. Nígbà náà ni adájọ́ bí ní àwọn ìbéèrè kan pé ṣé òun náà mọ̀ pé irú ẹjọ́ báyìí, ìyẹn pé kí wọ́n pàṣẹ ìdádúró fún ètò tó ti ń lọ nítorí ẹjọ́ kan, pé wọ́n ti kọ́kọ́ gbọ́dọ̀ kọ̀wé wá fún ẹjọ́ náà tẹ́lẹ̀, yàtọ̀ sí pé kí wọ́n ti pe ẹjọ́ tán kí wọ́n wá máa béèrè pé kí wọ́n dá àwọn kan dúró títí ẹjọ́ náà yóò fi parí. Wọ́n ní ohun tó yẹ kí àgbà lọ́ọ̀yà náà kọ́kọ́ ṣe nìyẹn, pé ṣe bí òun náà mọ̀ bẹ́ẹ̀. Ọ̀mọ̀wé Ṣítù ni lóòótọ́ lòun náà mọ̀, àti pé èyí tí ilé ẹjọ́ bá ti ṣe nínú ọ̀rọ̀ náà lòun gbọ́dọ̀ faramọ́, pé àwọn sáré wá sílé ẹjọ́ ni kì í ṣe ohun tí àwọn ti pilẹ̀ rẹpẹtẹ lórí ẹ̀ tẹ́lẹ̀. Ó ní àwọn sáré wá nígbà tí àwọn rí i pé àwọn kan fẹ́ fi ẹ̀tọ́ olùpẹ̀jọ́ náà, ìyẹn Wasiu Ayinde Anífowóṣe dùn ún ni. Ó ní bó bá ṣe pé kì í ṣe pé àwọn kan ti ń lérí léka pé àwọn kò ní jẹ́ kí ọkùnrin náà rí ẹ̀tọ́ ẹ̀ gbà ni, kò sí ohun tí ìbá gbé àwọn délé ẹjọ́ ní pàjáwìrì bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ó ti hàn pé tí àwọn ò bá gbé irú ìgbésẹ̀ tí àwọn gbé náà ní kíákíá bẹ́ẹ̀, ọ̀rọ̀ náà lè le jù bẹ́ẹ̀ lọ tí yóò sì kó bá oníbàárà òun, pé ohun tó jẹ́ kí àwọn sáré wá nìyẹn. Àmọ́ níbi tí ọ̀rọ̀ náà dé dúró, ohun tí ilé ẹjọ́ bá ti dá làwọn yóò faramọ́, nítorí gbogbo agbára pátá ọwọ́ ilé ẹjọ́ ló wà o,
àwọn kò dá ní agbára kankan. Nígbà náà ni ilé-ẹjọ́ ní nǹkan tó dáa ni pé agbẹjọ́rò àgbà náà fúnra ẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá. Àmọ́ tó bá ṣe pé láti dáàbò bo oníbàárà ẹ̀ ni, ilé-ẹjọ́ yóò ṣe bẹ́ẹ̀ láì ní wàhálà kankan nínú. Àmọ́ ilé-ẹjọ́ kò lè dá ètò mímú ọmọ oyè dúró títí di ìgbà tí wọn yóò fi gbọ́ ẹjọ́. Wọ́n ní kò ṣeé ṣe bẹ́ẹ̀. Adájọ́ ọmọnìyí sì fi àwọn ẹjọ́ kan tí wọ́n ti dá tẹ́lẹ̀ gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. Ó ní nígbà tí wọ́n ti lè dá irú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀, kò sí ìdí tí èyí tí òun náà yóò dá yóò fi yàtọ̀ sí èyí tí wọ́n ti dárí. Pàápàá lórí ẹjọ́ Abíọ́lá àti City Express nínú ẹjọ́ tí wọ́n pe ìjọba ìpínlẹ̀ Èkó nígbà kan. Adájọ́ náà ní ohun tó tún wà nídìí ọ̀rọ̀ yìí ni pé ẹjọ́ tí wọ́n pè pàápàá kò fi hàn pé ohunkóhun wà tí wọ́n lè pàdánù. Bó bá jẹ́ pé nǹkan kan wà tó hàn pé wọn yóò pàdánù ẹ̀ tàbí tí yóò ba nǹkan jẹ́ fún wọn, tí wọ́n sì fi sínú ẹjọ́ wọn, bóyá ọ̀rọ̀ náà ìbá ṣe dájọ́ lé lórí. Àmọ́ bí nǹkan ti wà yìí, kò sí ìpalára kankan tó tí ì fojú hàn. Ṣé ẹjọ́ kò tí ì bẹ̀rẹ̀? Àwọn tí ẹjọ́ kan pàápàá kò sì tí ì mọ kinní kan. Báyìí ni adájọ́ náà fagilé ìbéèrè Wasiu Ayinde. Ó ní kinní náà kò ṣeé ṣe. Ṣùgbọ́n òun ní oore kan tí òun yóò ṣe wọ́n. Oore tí òun yóò sì ṣe wọ́n náà ni pé òun kò ní jẹ́ kí ẹjọ́ náà falẹ̀. Kíákíá làwọn yóò gbọ́ tí àwọn yóò sì tètè yanjú ẹ̀ láì fi ọ̀rọ̀ náà jáfara rárá. Nítorí èyí ni adájọ́ ọmọnìyí ṣe gbé ẹjọ́ náà síwájú di ọjọ́ 14 oṣù tó ń bọ̀ yìí, ìyẹn oṣù kínní ní ọdún 2026. Níbi tí ọ̀rọ̀ náà sì wà báyìí, kò tí ì sí ẹni tó lè sọ bóyá wọn yóò jẹ́ kí Wasiu Ayinde du ipò Awùjalẹ̀ tó fẹ́ dù yìí, nítorí àwọn ẹbí tó fẹ́ bá wọlé ní kì í ṣe ara àwọn. Òun sì ń sọ pé ara wọn lòun. Kò sì sẹ́ni tó lè fi ìdí èyí múlẹ̀ ju àwọn adájọ́ fúnra wọn lọ, torí ohun tí adájọ́ bá dá ni yóò padà di ohun tí àwọn ẹbí yóò mú ṣe. Bí wọ́n bá dájọ́ pé ọmọ ìdílé Fòṣẹ́gbùnwà ni Wasiu Ayinde, a jẹ́ pé yóò du ipò náà nìyẹn. Àmọ́ bí wọ́n bá dáa pé kì í ṣe ọmọ ìdílé náà lóòótọ́, pínpín ó pin nìyẹn o. A jẹ́ pé kinní ọ̀hún tún di ọjọ́ míì ọjọ́ rí. Àmọ́ oorun tó kù lókè yìí sì tó aṣọ ìgbẹ́ ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kùrukùru bojú ọjọ́ tẹ́nìkan ò tí ì mọ̀ bóyá èjì ló wà níbẹ̀ ni tàbí atẹ́gùn lásán ni. Ọláìwọlá alága ló yẹ ọ̀rọ̀ oyè Awùjalẹ̀ yìí wò pẹ̀lú Wasiu Ayinde tó fẹ́ jọba fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.